ẹni tó ń gbẹ́ ilẹ̀ ló ń pa òkú mọ́, ẹni tó ń sunkún tó ń gbára dálẹ̀. Yorùbá náà ló sọ pé àlù lásán nílùú wọn ń pa o. Ọkùnrin kan wà lójúnà Ìkòròdú lẹ́gbẹ̀ẹ́ ọsibítù general àtijọba, níbẹ̀ gan-an ló ti ń ṣe òwò káràkátà, kákan kó sí kábániṣètò bí òkú yóò ṣe wọlẹ̀ tí ẹbí ará ọ̀rẹ́ yóò ṣe ẹ̀kẹ́yìn fún ẹni tí ó ti wá sáyé tó ti lọ o. Lóòótọ́ iṣẹ́ níṣẹ́ ń jẹ́ o, ṣùgbọ́n fẹ́ni tó ń kọ́ pósí tó ń ta pósí ọgbọ́n ọ̀gán ni wọ́n ń dá o, táwọn náà fi ń ṣe káràkátà, tí wọ́n ń kọ́lé, tí wọ́n ń lalẹ̀, tí wọ́n rán wọn níwèé pàpà. Gbogbo ìpátá ni ọkùnrin ọmọ Ìjẹ̀bú ti yànnà náà dáadáa fún wa o. Bẹ́ẹ̀ kò ṣàìsọ àbúrò tó wà nídìí iṣẹ́ ọ̀hún pẹ̀lú. Orúkọ mi ni Kazeem Adelaja Hasan. Iṣẹ́ yìí bí mo ṣe rí, mo rí ní ìrí iṣẹ́ tí ò dáa nígbà kan. Torí kí bẹ̀rẹ̀ báyìí nígbà kò wù mí rárá iṣẹ́ yóò wù mí láti ṣe. Kí ló wá mú ìwọnú ẹ̀? Kí ló mú ìwọnú ẹ̀? Kí ló mú ìwọnú ẹ̀ ni pé nígbà tí bàbá wa bí wa pọ̀ kò dẹ̀ tọ́ wa. Sùkà máa wá yọ ọmọ burúkú mo ní ẹ jẹ́ kí mi lọ kọ́ṣẹ́ gbà tí ọ̀nà òwe ò dáadáa mọ́. Ẹ jẹ́ kí mi lọ kọ́ṣẹ́. Mo jẹ́ ní fọ́níṣọ̀ lòun mi láti ṣe torí mo ti ń ṣe fọ́níṣọ̀ yẹn kò mo ti bless experience ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ débi tán. Kábà ní kan bẹ́ẹ̀dì. So ẹni tó ń ṣiṣẹ́ ìgangan wájú ọ̀rẹ́ dáàdì mi, sálárà ni dáàdì mi. So ẹni ẹ̀ bí dáàdì mi tó gba owó ní sálárì ẹni yìí ti rówó, ó ti náwó bó ṣe òun bí ẹlẹ́dà ó ti ṣe. Tó lẹ̀ ń ta pósí. Tó ń ta pósí. Nílùú wo? Ní Ìkòròdú ní Ṣómólú Lápáta street Ṣómólú bẹ́ẹ̀. So wọ́n ní kọ́sí máa ọ̀gá ọ̀rẹ́ àwọn yìí tó ń ná ọmọ nǹkan máa ṣiṣẹ́ yìí. Ó ṣe point mi nìyẹn pé nígbà tó wọ pé fọ́níṣọ̀ ni mo fẹ́ ṣe ọ̀nà fọ́níṣọ̀ náà dẹ̀ níṣẹ́ ìwọ gangan bí mi ṣe yarí nìyẹn pé láyé pósí báwo kí náà fi ń ṣe. Èmi ṣe sá lọ lé ní oṣù 6 ẹbẹ̀ mọ òbí lára ọmọ kẹrẹ́ ó ṣe pàtàkì gan. So bí màmá mi ṣe wá bá mi bí tí mo wà ní ẹgbẹ́ kan tí dáadé ẹ sọ ẹ òṣìṣẹ́ ẹ̀ lè padà ṣe é láǹfààní o. Ṣáà láti tẹ̀lé wọn lọ ṣe lọ nìyẹn ṣàbẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Ìjọ kìíní tẹkọ débẹ̀ bó ló ṣe rí? Ìjọ kìíní tí mo kọ́ débẹ̀ náà kò rí bákan torí pé mo ti máa ń lọ síbẹ̀ yẹn tẹ́lẹ̀. Àwọn dáàdù wa pẹ̀lú àwọn ọ̀gá wa wọ́n ní club wọ́n máa ń ṣe, so àti máa ń bá wọn lọ sí club yẹn. So mo máa bá wọn ṣe pẹpẹ soup, so a máa gbé lọ fún wọn níbẹ̀. So mo ti máa ń débẹ̀ tó pé mi ò débẹ̀ rí, ti máa ń wà níbẹ̀ nílùú wa náà wọ́n ń ṣe, so àti máa ń wà níbẹ̀. Kò ní ìgboyà kò ní bẹ̀rù kankan sí mi láti gbà yẹn náà tẹ́lẹ̀ náà. Bẹ́ẹ̀ bọ́kàn ṣe wá ní kí wọ́n lọ sí yẹn lu ìbò ni wọ́n kàn wá wà pé àkóso ní fashion fún mi ò ní kankan. So bàbá lè gbé lọ ṣé pé tí bàbá mi fẹ́ nìyẹn láti gbà fún láti lọ. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní ṣe. So bó ṣe bẹ̀rẹ̀ sí ní. Ní kí wàá lè experience yẹn láti lọ ọdún mélòó báyìí? Ẹ ti wà lẹ́nu. Láti tó bí 28 years náà. Mo ti dá wà. Iṣẹ́ ìyá. Tí mo ti wà lẹ́nu ẹ̀. Tí mo ti dá wà sí 23 years. Ọdún mélòó lẹ́bi kọ́? 5 years. Ẹ̀bi kọ́ lọ́dọ̀. Yeah, mo bẹ̀rẹ̀ láti 95 mo parí in 2000. Mo dẹ̀ establish ara mi straight away sí bíbá. Okay, bí náà lè ti bẹ̀rẹ̀ kẹ́lẹ́ dá wà. Ibi ni mo ti bẹ̀rẹ̀ pé mo fẹ́ dá wà, ibi ni mo ti bẹ̀rẹ̀. Lẹ́gbẹ̀ẹ́ General Hospital ní Ìkòròdú. Iye fún àtẹwọ́ pósí General Hospital gbọ́dọ̀ la wà tẹ́lẹ̀ bíi tí ilé epo smart wà yẹn gan-an bẹ̀rẹ̀ la wà tẹ́lẹ̀. Okay, ẹ máa mọ̀ wá dúpẹ́ gbé hospital ni. Mostly ibi tó ní pósí báwà náà ìgbẹ́ General Hospital lọ láti wọ́n wò lè lọ dúró sáàárín ìlú wọn á lé ẹ̀ ń bẹ̀. Òkúta bẹ́ẹ̀ bá ṣọ́ọ̀bù sí láàárín ìlú wọn gbà fún wa. Wọ́n máa ń lé yín, kí ló ń lé yín fún? Everybody máa ń sketch fún iṣẹ́ yìí náà pé kó sí kẹ̀ láàárín ìlú kẹ̀ kò jọ kí ló fẹ́ fi ṣe kíní kan. Wọ́n ṣẹ̀ ń ṣe láàárín ìlú gbọ̀ngbà kan ni. Ó tiẹ̀ nígbà kan tá a gbọ́ pé wọ́n ní kábíyèsí sọ pé ẹ gbọ́dọ̀ máa gbé pósí sọ́dá títì. Ṣé lóòótọ́? Bẹ́ẹ̀ ló ṣe rí nígbà yẹn àmọ̀pámọ́dé làwa táwa ń ṣe àwa ò kákún. Akọ́ máa ń gbé sọ́dá lọ́n ti wa ni àwọn èèyàn náà ló tún lọ mú rìpọ́ọ̀tì lọ fọ́ba pé wọ́n ń ṣe ìkọ́bá wọn ṣe kọ́ba. Níṣẹ́ náà rú pósí kiri ìlú o. Wọ́n gbé pósí kiri àárín ìlú àkúrẹ́ ní ká má ṣe bẹ́ẹ̀ mọ̀ sóò tàwa fẹ́ gbé láti bẹ̀rẹ̀ síbi ìsìn máa gbé mọ́tò wa lọ fi gbé ní sí tàbí máa. Àti pé ojú wo làwọn èèyàn fi ń wò yìí? Ẹni tó bá súnmọ́ wa ó mọ̀ pé kò sí nǹkan kan lóṣẹ́ wa ju pé igi àtàṣọ la kó pọ̀ sínú ẹ̀. Igi àtàṣọ la kó pọ̀. Sókèrè tí ò súnmọ́ wa á rò pé àwọn ṣoògùn ni wọ́n ń ṣe ní kò sí nǹkan tó. Ìjọba ní ẹ̀yin náà pẹpẹ máa ń wọ́n lẹ̀ pé Ọlọ́run máa jẹ́ wálé ni o. Ọlọ́run jẹ́ ká o. Àwa mọ̀ pé kò máa kúrò tó kó bá pọ̀ ẹ̀yin náà òdìdí bíbá ilé mi. Kò máa kúrò tó bá wọ́n lẹ̀ òun ọmọ bẹ́lẹ̀ dẹ́ ẹni èèyàn máa kúrò bí á bá tó fẹ́ kúrò ilé ẹ̀ ṣá. Ètò túmọ̀ sí pé ẹ̀yin gan ṣe òkú lóore ni. Bẹ́ẹ̀ ni n bá ṣeré ni n bá ṣeré òkú bẹ́ẹ̀. Kábẹ́ kẹ pósí kan báyìí á tó ìṣẹ́jú mélòó? Ìṣẹ́jú mélòó? Wákàtí mélòó ni wọ́n fi. Kẹ́tọ́ lè kọ́ ẹ pé ilé kókó tó lè dúró tó máa yé kéwù báyìí. Ìwà ẹ̀sìn yóò máa dúró ọjọ́ 3 àti 4. Kẹ́tọ́ parí ẹ̀ kan. Tí ẹ bá máa bẹ̀rẹ̀ okòwò yìí èèyàn á lè tóbi èlò lọ́wọ́. Ó depend ẹ mọ̀ pé bí nǹkan ṣe rí sí yín nígbà táwa bẹ̀rẹ̀ yẹn mo fẹ́ lè sọ pé gbogbo tèmi fi bẹ̀rẹ̀ business yìí ò pé 80,000 lọ. 80,000. Mo wá láti kò ń gbà yẹn kò pé 80,000. Ó sì bèèrè àfi kọ́ ń gbà yẹn. At least mo ṣe kan kó sí bíi 5 àbí 6. Tẹ̀bi kọ́ ń gbà náà. Then concept furniture tẹ jẹ́ yẹn owó ẹ̀ fún yín
Ẹ̀bá ni àwọn design yín bá yẹn ń pe àwọn design. Ó help me torí nígbà tá a ṣe yẹn náà àwọn design ọ̀tọ̀ọ̀tọ̀ la wá kọ́ nísìnyí tá a tún ṣe é sìn àwọn ọpọlọ tún fọpọlọ tiwa kún náà àwọn náà tún ṣe àwọn míì. Nínú kẹ́ máa kan àga àbí kẹ́ máa kàn ní tẹ̀kan yìí èwo lè rò pé tó jáwó jù tó mọ́ wọlé. máa ń pè mí fága gan máa pẹ́ tó wà ní fídíẹ̀ tí máa gbé fún mi èmi ò mọ ọkọ̀ kan bí lẹ́yìn pósí yìí mọ́. báyìí lẹ́yìn arówó sí ìtọ́jú ilé àwọn ọmọ bẹ́ẹ̀ kọ́lé abẹ́rẹ́ ọmọ skul. àjẹun àwọn ọmọ skul ọmọ wa ti wà yunifásitì àdẹ̀dẹ̀lé tá à ń gbé takọ́ fúnra wa. ẹ ṣùgbọ́n ojoojúmọ́ kọ́ lòkùn kù ojoojúmọ́ kọ́ lòkùn kù. ojoojúmọ́ kọ́ wọn bá tó kì í táàrin yẹn náà lọ́lọ́run pàlùbáríkà sí. Ọlọ́run báríkà ẹ̀. tẹ bá ń ṣe inú pósí tẹ̀ ń ṣe ẹ kí mo ká kí ni dẹ̀ máa kí mo ṣe alẹ́ kẹ̀mí náà lọ́jọ́ kan ni mo ń ṣe fún yẹn. ọ̀n láti ro bẹ́ẹ̀ torí pé kú ni ìṣẹ́ni tí ò ní kàn. so lẹ́yìn náà lè filẹ̀ fọmọ báyìí. mo lè filẹ̀ fọmọ ọ̀bẹ nínú ìrìn àjò tèmi mi ìbíjú mẹ́ta péré lọ mi ìròbí kankan náà àmọ́ mi yà ń bẹ̀ tó tán bá padà wá lọ́la pé àbáwọn ti ṣe kàwé tó táwọn ọ̀rọ̀ táwọn bọ̀ àwọn ìgbésẹ̀ yìí dáàdì mi lájò parun táwọn padà síbẹ̀ tó. àbí kí lè ro yín láti mú gbòòrò ju báyìí lọ tó tiẹ̀ wà nínú èrò. nínú èrò mi láti gbòòrò jù báyìí lọ ni pé nǹkan tí mi ń work towards lórí iṣẹ́ wa ni pé because àwọn òbí kankan wà kan táwa kan kì í lórí iṣẹ́ yìí ṣùgbọ́n tí yóò bá rátìlẹ́yìn àwọn èèyàn kankan àbí àyè kan iṣẹ́ yìí máa tún gbòòrò fáwọn àbílẹ̀ rẹ̀ because àwọn èèyàn làwọn MIC àwọn Ebony ẹ bá ń gbọ́ orúkọ wọn sì yẹ rí pé àwa ò lè dúró mi tán wà. àwọn Omega. so àwa ò lè dúró mi tán wà so bàbá láǹfààní àti ṣí mọ́ṣúárì síbi tó bá wà òkè business náà tún ni bàbá láǹfààní àti ṣe cemetery síbi tó bá wà òkè business wa ń tẹ̀síwájú náà nìyẹn so àwọn ibi tó tún lè mú gbòòrò sí ju báyìí lọ rèé. bàbá ṣé any implication wà nínú pé for instance ní àwọn ní tíátà wọ́n máa ṣeré tíátà tó máa sùn sínú pósí ṣé implication kan wà ó ní tiẹ̀ lábúrú rẹ̀ ní àgbákò tó lè padà kan yẹn. mo ti bá Fathia ṣiṣẹ́ rí gbà bẹ́ẹ̀ ní sẹ́ ọmọ ọ̀gá Bello Fẹ́mi Adébáyọ̀ so mo ti gbóhùn náà wọ́n ti wá bá mi nígbà kan náà tí mo ti bá wọn káṣọ lọ tí mo gbé pósí lọ fún wọn gbé mọ́tò lọ fún wọn kò sí implication kankan nínú ẹ̀. téèyàn bá sùn sínú ẹ̀. ọmọ tí mo bí nínú mi mo ti gbé sínú pósí tó sùn sínú ẹ̀ rí mo gbé wá abiṣẹ́ ni so màmí ò sí ilé mo dẹ̀ gbé wá abiṣẹ́ òjò dẹ̀ ń rọ̀ mo dẹ̀ bẹ̀ sùn mo dẹ̀ ṣe é tí mo tẹ lọ́wọ́ tí mo ṣe lọ́wọ́ mo dẹ̀ tẹ sínú ẹ̀ ó dẹ̀ sùn bàtó dẹ̀ jí ó dẹ̀ dìde wá bá mi dáàdì mo fẹ́ tọ̀ ó dẹ̀ lọ sí báyìí. ó wà yunifásitì báyìí sí ìjọba lọ́sùn sí. so kò ní ìtumọ̀ kankan. ẹ ẹ ní máa wọ pé kò ní ìtumọ̀ kankan. ìwà ilé sọ fún yàrá rẹ. mo sá fún náà ilé mi ni máa ṣe ń gọ́ mi. kẹ tó fẹ́yàwó lẹ ti ṣe àbí gbà tẹ fẹ́yàwó tán. tó fẹ́yàwó ni mo ti ṣe ìfá àgbẹ̀ bàtí àwọn ọmọ ìṣẹ́ tí mo ṣe ni ẹ̀rù kọ́kọ́ sá fún mi bí òṣèlú mẹ́fà tó wọn dé ọdún kọjá kọ́kọ́ sá fún mi. ibi kó sí lọkùnrin dà. lẹ́tà ó kàn kọjá wájú ṣọ́ọ̀bù bí mo ti ń kọ́ṣẹ́ ni òun náà wà ní èmi ti ṣe tán gbà yẹn wọ́n secondary school ní GS3 ní ìlọ̀kan I think so so ó kàn kọjá ni wọ́n ránṣẹ́ kọjá ẹni nínú ìgbà lórí fọ́níṣọ̀ lèmi máa ń sọ fún pé mò ń ṣe so bó ṣe wá ó dẹ́ ni ọ̀gbẹ́ni iṣẹ́ tèmi fi ń jẹun lélẹ̀ yọ àkọ́kọ́ sára àgbà tó yá kọ́sìn ẹ̀ tí mo wá mọ̀ tú rẹ̀ lọ́wọ́ àgbà ọ̀gbẹ́ni kò sí ẹ̀kọ́ ní ilé àwọn ọmọ kékeré ló ń ṣe àwọn kan sí ìlú ó dẹ̀ padà òun náà dẹ̀ ni mo fẹ́ ní ayéta ayé ọjọ́ ayé mi náà òun náà ni mo dẹ̀ padà fẹ́ sílé àsìyàwó. bàbá ó túmọ̀ sí pé tẹ́yìn bẹ́ẹ̀ tiẹ̀ ṣe wáyé tẹ́ bá lálàá tẹ́yìn rí pósí lójú àlà kò ní ìtumọ̀ sí. kò ní ìtumọ̀ sí mo gbowó jọ kejì ni. owó ìtumọ̀ ẹni yẹn. ṣé tiẹ̀ lọ́mọṣẹ́. mo ní aláwọ̀ ọmọṣẹ́ àwọn obìnrin tó wà bí lọ ṣé àwọn ọkọ̀ ṣe àbáwọ̀. ṣé àwọn ilé tó wà bí lọ sí i. ṣé wọ́n gbà wọ́n. àjà ni aláwọ̀ tá a ti kọ́ńṣẹ́ náà ti ṣe freedom tó ti dá wà láyé tuntun wọn. tàlẹ́ jùlọ ti wá ní iṣẹ́ rí tàlẹ́ jùlọ ti rí. kò síṣẹ́ tó wà láyé náà tí ò ní challenge kò sí mo ti ní big showroom nígbà kan rí tó ní glass tó wà kò tí mo ní èsì bẹ́ẹ̀ tó wà òkè gan so suddenly àwọn oníkan láwọn fẹ́ lò ní wọ́n tó mi gbókù lọ sí. wọ́n làwọn fẹ́ lò lẹ̀. ọ̀nà showroom so mọ́tò mi travel gbá ẹ mọ́tò mi ó last dent èèyàn bíi 25 ló kú pẹ̀lú ẹ̀ 18 passenger pẹ̀lú mọ́tò wọn ṣá air pollution ó pọ̀ aláwẹ̀ pọ̀ gan àwọn challenges àárí bẹ́ẹ̀ ni ẹ̀sùn létà àgbà tí yẹn dé àròwó san láti dé oṣù mẹ́fà kan àwọn oníṣọ́ọ̀bù láwọn fẹ́ lò fún àwọn àdègbè fún wọn. ṣé kìí ṣe kó jẹ́ kó ní spiritual cleansing. tẹ̀tẹ̀ máa ṣe àwọn ètùtù ohun ẹbọ. bàbá nínú ìrìn àjò ayé tèmi èmi ò kí ń parọ́ torí iṣẹ́ mi mọ̀ pé ó máa kàn wá ńjọ́ kan ìwà lè sọ àwọn tó kù wá o wọ́n á ti ní nǹkan ń ṣe o kò sí ọmọ Yorùbá náà tó máa sọ pé òní níbi tó ń jáde sí ṣùgbọ́n yá ní ìṣòro àti tìyẹ kó ayé má ka ẹ̀ kó má kọ ọmọ ẹ̀ kó má ṣe bẹ̀ lórí iṣẹ́ yìí pé ká ṣe kinní kan pé ká lè tàbí nǹkan kan sí tó jọ.
láti táìmù tí accident kan ṣẹlẹ̀ ń bí sódòdó yín tí mọ́tò kan dá ló wọnú. ẹnu ṣọ́ọ̀bù amẹ̀yàn ló wà ṣọ́ọ̀bù ọmọọṣẹ́ mi àbúrò mi ọmọọṣẹ́ mi nínú ìpẹ̀lú wọn ló wà bí ẹ̀mejì gan ni kan Dangote kan ká. ó kì í tó ní ibà ìdá free. ó dẹ̀ tún gbogbo sí yẹn ṣe sanwó ẹ̀. ọ̀gbẹ́ni ẹ̀ sanwó ẹ̀. sanwó ẹ̀ ṣe ṣọ́ọ̀bù padà. ǹjẹ́ tiẹ̀ lẹ́gbẹ́. L'association ti Lagos State in control. so mi ò lè ní bí a mọ ní èmi náà ló ń sin bẹ́ẹ̀ sí ta pósí lọ́la báyìí. ẹ máa join association wa ni ẹ sanwó wa fún wa so bẹ́ẹ̀ àyè wà sanwó wa fún wa ni àbáwo capacity ni àlè nígbà fún wa 5 million tó join wa. àti bá ti rẹ́gísítà nǹkan rẹ́gísítà ló ń dàjọba. rẹ́gísítà ló ń dàjọba tíjọba bá ti fún yín sí èsì ìjọba ti tẹ̀lé dúró ní ẹ̀ ní ṣe tìta wá nínú. àpòwọ̀rọ̀ báyìí náà ṣẹgbẹ́. so láti ṣe títí wa. ṣó tiẹ̀ ní control ṣó ní control tẹ place ni lókè o gbèdéke bí táwọn gbọ́dọ̀ ṣe rè nǹkan táwọn gbọ́dọ̀ ṣe báyìí gbọ́dọ̀ rìn báyìí gbọ́dọ̀ sọ́ọ̀rì tó fi rí bẹ́ẹ̀. Lagos State ló control wa pẹ̀lú ọ̀tá ṣe so Lagos State Funeral Association of Directors. ok àwọn bíi àwọn kan lórúkọ ńlá àwọn bíi Omega àwọn bíi MIC àwọn èèyàn kọ́ ṣe ẹ̀ ń bá wọn ṣe ni. wọ́n náà àwọn ní limited ìtajọ́ ń ṣe náà ni so iṣẹ́ kan náà làjọ ń ṣe bẹ̀ àwọn ti ní limited so bí irú ayé náà bá ní limited náà kò mí pé a ní ṣe pẹ̀lú àwọn sí wọn. àwọn náà mú in mọ́ra. ìlú àjọwà ni. then price àwọn fún ti ó yàtọ̀ sí àwọn kí ló fà. ọwọ́ ni bí káwá ọ̀dọ́gba so amarẹ́ lómi tó sanra rẹ̀ amarẹ́ lómi tó ṣe jọ́njọ́ ìyẹn number 1 ẹlẹ́ẹ̀kejì ẹni tó wẹ̀ ò tó nǹkan kan ó lè ní owó ká agbára wọn ká ní 1 million tó ní 100,000 pé agbára wọn ká àlẹ́ ṣe é fún. so the sign yẹn yàtọ̀ sí àwọn. sign yẹn yàtọ̀ sí àwọn. gbogbo ìwà gígùn ẹ̀ how many feet ni gbogbo ẹ̀. 6 feet ló máa ń wà bẹ́ẹ̀ tí mí èèyàn tó bá ga irú ilé tó bá bẹ̀rẹ̀ sí 6 feet 5 àbí kankan ló wà tó lẹ́nu yẹn ga àwọn àti special made wọ́n bẹ̀ wá. ok wọ́n bẹ̀ yín lélẹ̀ yìí ni ṣùgbọ́n generally 6 feet lẹ́ ń ṣe 6 feet la máa ṣe sí. lẹ́ máa ń ṣe. ètí mò ń ṣe lọ́wọ́ náà ilé ìgbọ́nà fẹ́ràn àgbàgbẹ̀ tẹ́ni yẹn sanra láti lọ ṣe ṣe. fún àwọn tó bá fẹ́ kàn sí mẹ́bàá náà lè pè sí. nọ́mbà mi méjèèjì náà ló wà níta àgbẹ̀ MTN line mi ni WhatsApp line mi. ẹ̀rọ ẹ̀ta 08034 150 226. níbo lọ́fíìsì yín wà. 27 Beach Road. Ìkòròdú. lẹ́gbẹ̀ẹ́ yẹn hospital. ok. ẹyin àbójú yín. Alore TV Alore TV nílé ní lókòrè ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó.